láyéláyé a ò ní gbà. Tá bá sọ pé a ò ní gbà, a ò ní gbà ni. It cannot continue like this. Ẹ̀yin èèyàn wa, mo mú fídíò kan wá fún yín tí mo fẹ́ jẹ́ kẹ́ wò. Ọmọ Yorùbá, nǹkan ti bàjẹ́. Nǹkan tó bá sọ pé nǹkan ti bàjẹ́ kò látúnṣe mọ́. Ó ti bàjẹ́, Nàìjíríà ti bàjẹ́ kò látúnṣe mọ́. Àtúnṣe kan ṣoṣo tó wà fún àwa fún ara wa òun ni wípé kí a dìrọ̀ mọ́ nǹkan tí Sunday Igboho sọ fún gbogbo àwọn ọmọ Yorùbá tí à ń tẹ̀lé. Ọmọ Yorùbá, mo fẹ́ fi fídíò kan wọ̀nyí. Lára àwọn ìdí tí Sunday Igboho fi takú wípé ìlú yẹn gbọ́dọ̀ pè. Mo fẹ́ fi lára àwọn fídíò yẹn wọ̀nyí. Kẹ́yìn náà wá wò ó. Kẹ́ sọ fún mi tí àwọn ọmọ politicians tó bá lè lọ sí school báyìí. Tí àwọn politicians tó bá jẹ́ condition tá a wà yìí láwọn náà wà. Mo máa fi fídíò bíi 3 kan wọ̀nyí. Ìyẹ́lẹ́ tí máa mọ̀ pé olórí burúkú ló pọ̀ ní àwọn Nigerian politicians. Olórí burúkú ló pọ̀ nínú. Torí tí wọ́n bá kí ń ṣe olórí burúkú, ọ̀hún ní jẹ́ kí nǹkan báyìí máa ṣẹlẹ̀. Ẹ gbọ́, wọn ò ní jẹ́ kí nǹkan tí mo fẹ́ fi hàn yìí máa ṣẹlẹ̀. Nígbà tí mo rí fídíò yìí, mo sunkún. Ìgbà tó yá ni mo wò pé kí ni mò ń ké fún náà. Kò sí nǹkan tí mo lè ṣe kọjá wípé kí n gbé fídíò yìí wá sórí afẹ́fẹ́ kí gbogbo wa jọ rí. Ọmọ Yorùbá, nǹkan ti bàjẹ́. Nǹkan ti bàjẹ́. Ẹ jẹ́ n fi fídíò yẹn hàn yín. Onírọ́ ló máa ń sọ pé lẹ́ẹ̀rí òun wà ní Kaduna. Lóòótọ́ it worth separation. Ẹni tó bá ń pariwo restructuring ó jẹ́ kó lọ yẹ brain ẹni yẹn wò. Ẹni tó bá ń pariwo wọn Nàìjíríà ó jẹ́ kó lọ yẹ ọpọlọ ẹ̀ wò. Kó lọ wò pé ṣé lè ṣó normal, ṣé lè ṣó gbádùn, ṣé lè ṣó mọ̀kàn tó ń ṣe. Bí mo ṣe rí fídíò yẹn láìpẹ́ yìí, mo wá ń sọ lọ́kàn mi pé ó mà ṣe ọmọ Yorùbá, nǹkan ti bàjẹ́ gan. Nǹkan ti bàjẹ́. Ẹ jẹ́ n fi fídíò yẹn hàn. Màá kọ́kọ́ bẹ ọkàn wọ̀nyí bẹ́ẹ̀ àwa analyze ẹ̀ kí n tó wá bọ́ sórí kejì kẹta. This is the video. Kí ló dé tí ìmọ̀tara ẹni nìkan tó ba ayé ẹ̀yin olóṣèlú jẹ́? Kí ló dé tó jẹ́ pé you always want everything to be yours? Ẹ tiẹ̀ kí ẹ̀ nípa láìfù àwa mẹ̀kúnnù. Ẹ kí ẹ̀ nípa àwa láìfù àwa ń bẹ Ọlọ́run. Ẹ kí ẹ̀ nípa láìfù àwa tajà aráàlú. Nigerian politicians, ẹ ṣe débi wípé kí gbogbo èèyàn ṣàwà máa tọrọ jẹ lọ́wọ́ yín. Ẹ ṣe débi pé kí àtọkọ, àtaya, àtọmọ, everybody, ẹ fẹ́ sọ everybody di Bambiala. Ẹ fẹ́ sọ everybody di Almajiri. Nǹkan tẹ́ ṣe nílẹ̀ Haúsá tí gbogbo àwọn Haúsá pátápátá tí wọ́n torí ẹ̀sìn táwọn Fúlàní gba ìlú wọn tí wọ́n define bara ẹ tún ti gbé yẹn náà wá sílẹ̀ Yorùbá. This is not going to work. Ẹ jẹ́ fi fídíò yẹn wọ̀nyí. Bàbá mi Ọláwọyìn, mo kí yín sà. Ẹ jẹ́ kí n fi fídíò yìí wọ̀nyí. Gbogbo tẹ̀ ti fẹ́ bẹ̀rẹ̀ nù. Ẹ jẹ́ bẹ̀rẹ̀ láti bí báyìí. Ẹ wo fídíò yìí. Look at this video. You see, whenever we are talking about Kogi State, some people don't understand the pains, what the people are going through. For goodness sake, this is General Hospital. This is the local government headquarters. Bàbá mi àsìkò kí sà. Now, tell me if you are a human being with a threat in your heart, in your mouth, will you allow yourself to take to a place like this? Will you ever be treated in a place like this? Look at those photos. These are where some of the reported staff, which are some of the security and also for these that are staying. And
is why you can see those two things here. A full general hospital that was built by the former government was left abandoned. This is general hospital standard with staff quota and mortuary, everything were put together. Most máa fẹ́ ní ṣàlàyé ẹ̀ fún yín. Now, where are the money? The Ministry of does he know the Ministry of Health doesn't have a budget? So they have not been budgeted anything, even from federal allocation. Kogi State as a whole, I should have done this because nobody is paying them. Because even the government doesn't stay in the state, they don't allow Abuja travel to other states for medical care. So how will he care about the medical facilities in the state? Look at the general hospital. To protect general hospital, look at the world. Can you see? Will you allow yourself to be treated in a place like this? Why are these people so wicked? Fún ẹ̀yin tí ẹ ò bá rí fídíò yẹn dáadáa, fún ẹ̀yin tẹ́ bá rí fídíò yìí dáadáa, fídíò tẹ́ ń wò yìí, wọ́n ṣó hospital kan, wọ́n rí igi mọ́lẹ̀, wọ́n fi igi ẹ̀ ṣe hospital, general hospital ni o, not private hospital. Tó bá jẹ́ pé wọ́n pè ní private, mo lè má sọ̀rọ̀ nípa ẹ̀, trust me, but government hospital, general hospital, wọ́n dẹ̀ tó ọparun káàkiri síbẹ̀, ibẹ̀ ni wọ́n ń gbé àwọn èèyàn sí tí wọ́n ti tọ́jú àwọn èèyàn. Àwọn building tẹ́ ẹ rí yẹn, ibẹ̀ ni àwọn aláìsàn máa ń wà. Gbogbo doctor general hospital yẹn wọn ò wá mọ́ nígbà tí wọ́n san owó fún wọn. Kò sí èèyàn kan ṣoṣo báyìí tó jẹ́ doctor tó wà nínú building yẹn. General hospital dẹ̀ ni wọ́n dẹ̀ ní governor. Wọ́n ní governor ní state yẹn, and these are people tó jẹ́ wípé nígbà tó bá fẹ́ ṣe anything medical, wọ́n ní dúró within the country ló kábàá jẹ́ ìdí sọ pé state, not to talk of the local government. Wọ́n máa travel abroad, wọ́n máa lọ ṣe medication, ṣe everything. Gbogbo àwọn Nigerian politicians wọn ò sí ní Nàìjíríà. Gbogbo àwọn pátápátá ìlú òyìnbó ni wọ́n wà. Àwọn fún ara wọn lọ sí ìlú òyìnbó bẹ́ẹ̀ tó lọ aṣọ. Wọ́n wá sí Nàìjíríà bí ìgbà tí wọ́n bá kúrò nílé ẹ̀ tó bá lọ sí ọ́fíìsì. Ọ́fíìsì làwọn politician wà tó bá ti wà Nàìjíríà. Not their home. Their home is abroad. Àwọn family wọn abroad ló wà tó jẹ́ home wọn. Kíbẹ̀ ni wọ́n ti ń gba medical. Kíbẹ̀ ni wọ́n ti ṣe everything. But tó bá dìgbà tó fẹ́ campaign, ọmọ wá sí ọ́fíìsì, kọ́ ọmọ wá campaign fún gbogbo àwọn òpònú tí wọ́n sì tẹ̀lé wọn. A whole government hospital, general hospital, kò ní doctor ẹyọ kan ṣoṣo. Ẹ sọ fún mi, tí emergency bá ṣẹlẹ̀ nínú ìlú yẹn, ṣé ẹni yẹn lè survive ẹ̀? Not even first aid kò sí nínú hospital yẹn. Ẹ dẹ̀ sọ fún mi pé Nàìjíríà máa wọ̀. Àwa dẹ̀ sọ fún yín pé kò lè wọ̀. Torí pé àwọn tó jẹ́ kó tún ṣe, àwọn gangan ló ń bàjẹ́. Àwọn tó jẹ́ kí wọ́n tún Nàìjíríà ṣe, àwọn gangan ló bàyè jẹ́. Gbogbo ẹnu ni mo fi sọ, ṣọ̀wá pa bàtà àpàjọ wọn etí ẹ̀. Ẹ kúrò bẹ́ẹ̀, báwí àákù. Gbogbo àwọn tí Ọlọ́run lè lò láti fi tún Nàìjíríà ṣe, àwọn gangan ni enemy of Nigeria. So then, nígbà tó ti wá rí bẹ́ẹ̀ yẹn, kí ló dé tí a ò lè pín? Let everybody go on their separate way. Ẹ jẹ́ kí Yorùbá máa lọ, kí Igbo máa lọ, káwúsá máa lọ. Ṣèbẹ́ gbọ́ǹkan tó ọba yẹn sọ lánàá. Ọba yẹn sọ, ó ní àti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni àwọn ti mọ̀ pé Nàìjíríà ò lè wọ̀. Ó ní àti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ làwọn ti mọ̀ pé Nàìjíríà kò lè wọ̀. Pé because wọ́n gbé agbára àti politics, wọ́n gbé fún àwọn Haúsá, wọ́n gbé business, wọ́n gbé fáwọn Igbo, wọ́n wá gbé ẹjọ́
ẹjọ́ rírò ó tó gbòòrò wọ́n gbé fáwa Yorùbá. As far as tabasi jẹ́ Nàìjíríà oko ẹrú ni gbogbo wa wà. Ọba yẹn sọ life and direct tí gbogbo wa ń gbọ́ sétí. Then nígbà tẹ́yìn bàbá wa ti wá mọ eléyìí kí lẹ̀ ń jẹ́ ká máa dààmú fún? Kí lẹ̀ ń jẹ́ ká máa dààmú fún? Kí lẹ̀ ń jẹ́ ká máa jẹ ìyà fún? Ṣé torí yà ò jẹ yín ni? Ṣé torí wọ́n jí àwọn ọmọ tí yín náà gbé ni? Ṣé torí àwọn Fúlàní ò dé ọ̀dọ̀ yín ni? Ẹ wo General Hospital ní Kogi State. Kábíyèsí Elédùmarè. Ṣé wọ́n lè gbé gọ́vnà Kogi State? Ṣé wọ́n lè gbé lọ sí General Hospital yẹn? No! Tá bá ń sọ ká máa là. Gọ́vnà Kogi State ṣé wọ́n lè gbé lọ sí hospital yẹn? Ṣé tó bá ṣàìsàn ṣé wọ́n lè gbé ọmọ ẹ̀ lọ síbẹ̀? Àbí ta ni wọ́n lè gbé lọ síbẹ̀ nínú ìwọ̀n ìyálà ìyá ẹ̀? Ọmọ tó bí ṣé wọ́n lè gbé lọ bẹ̀? Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin olóṣèlú yìí ẹ kàn ń fi ojoojúmọ́ balẹ̀ ayé jẹ́ ni. Ẹ kàn ń fi ojoojúmọ́ ẹ fi ń balẹ̀ ayé jẹ́, ẹ ti gbàgbé pé máa kú. Kò dẹ̀ ṣe pé wọ́n àwọ́dù contract tó kọ́kọ́ hospital yẹn, wọ́n àwọ́dù ẹ̀, wọ́n kówó ẹ̀ fún yín. Ṣùgbọ́n torí pé ẹ̀yà olórí burúkú ẹ̀yà ẹranko èèyàn, ẹ ti gbàgbé pé ẹ máa kú ńjọ́ kan. Ẹ ti gbàgbé pé ẹ máa kú. Ẹ lọ sí cemetery kẹfò polówó hàn mí. N tó máa gbẹ̀yìn everybody nìyẹn. Gbogbo yín tẹ̀lé yìí tí owó kó tí ẹ̀ ń ṣoríṣiríṣi nǹkan tẹ̀ ń ṣe. Mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ wípé wọn ò ní sí anybody yín pẹ̀lú £1. Ẹ máa jí kó dáadáa. Ẹ máa jí kó. Kò sí ẹni tó máa sí pẹ̀lú £1 nínú yín. Ẹ dẹ̀ torí owó ẹ sọ ilé ayé di kẹ mú ilé ayé kókókókókókókó ọ ṣépè fún yín ni. Èpè ń já yìí ni. Kí ló ń jó yín lọ́wọ́ tí ẹ lè fi jólẹ̀? Tẹ́lẹ̀ fẹ́ báyé gbogbo ọ̀dọ́ jẹ́. Ẹ lọ sí outside country. Ẹ lọ sí Benin Republic lẹ́lẹ́bẹ̀ yẹn. Ẹ lọ sí Ghana lẹ́lẹ́bẹ̀ yẹn. Ẹ lè rí country tó ń ṣorí burúkú bí Nàìjíríà ṣe ń ṣe. Ẹ lè rí country tí yà ń jẹ ọ̀dọ́ wọn bó ṣe ń jẹ ọ̀dọ́ tiwa yìí. And we have all what it takes to be among the best country of the world. Nigeria has what it takes. But it's unfortunate. Àsìkò ìgbà tí nǹkan yẹn wọ́n lè wúlò kan ti kọjá bí kò ṣe wípé kí a pín. So tí bàbá wa ṣe Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà owó baba dání ẹkùn ọkọ Fúlàní àjànàkú kọjá mo rí nǹkan fìrí tabarére ká ní arére. Tí bàbá yẹn bá sọ pé kí Nàìjíríà pín 100% support from gbogbo àwọn ọmọ Yorùbá káàkiri àgbáláyé káàfàtà we support his mission pé kí Nàìjíríà pín. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu àwa mọ̀ pé ń gbìyànjú agbára yín ṣùgbọ́n àwọn ẹranko kan wà ní sàkáání yín tó jẹ́ pé gbogbo bí ẹ bá ṣe ń wá ìyàwó yẹn àpótí wọn àtàwọn fámìlì wọn ló ń lọ. Irú àwọn tí wọ́n ní jẹ́ kíṣẹ́ yín yọ nìyẹn. Òfin Nàìjíríà ò lè fààyè gba kọ́fì àjẹgbó àwọn èèyàn bẹ́ẹ̀. Kí la wá fẹ́ ṣe? Torí pé ní Nàìjíríà àwa à ń bẹ Ọlọ́run lòfin mú. Àwa tá à ń bẹ Ọlọ́run àwa lòfin mú. A lè sọ fún yín àwọn ẹranko yìí wọn ò ní ìfẹ́ yín. Àwọn arábí wọn ò ní ìfẹ́ yín. Àwa ọmọ ìyá yín la ní ìfẹ́ yín. Àwa ìlà lè bá yín sòótọ́ ọ̀rọ̀. Táwọn yẹn rákàdédè ni wọ́n máa ṣe fún yín. Ohun tó dẹ̀ wà nù wọn ọ̀tọ̀ ni. Ṣèbẹ́rì nǹkan tí Àtíkù fojú yín lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ẹ mọ̀ pé gbogbo nǹkan tí Àtíkù sọ yẹn àwọn Northern Elder Forum ni wọ́n sọ sí lẹ́nu. Ẹ mọ̀ àwọn àgbààgbà ilẹ̀ Haúsá ni wọ́n ti Àtíkù pé kó máa fi náà mọ́ yín. Ẹ̀mélòó láti kú kọ́ndẹ̀mù Buhari gbà tó ṣèjọba. A sọ fún yín pàwọn arábí wọn ní ìfẹ́ àwa Yorùbá. Àwa Yorùbá là ń tanná wẹ́bí. Yá àwa là ń tanná wẹ́bí.
àwọn arábí wọn ò gba tiwa, wọn ò nífẹ̀ẹ́ wa, they don't want to hear anything about us. Nígbà táwa náà dẹ̀ ta dẹ̀ mọ̀ tó hàn sí wa, kí là ń tọ́nà wẹ́bí fún bàbá? Ṣé ilẹ̀ Yorùbá ò fẹ́ tó láti gọ́ọ̀bùnù fún yín ni? A sọ fún yín, ẹ fún wa ní òmìnira, ká dá dúró bí Bẹ̀nẹ̀ ṣe dá dúró, ká dá dúró bí Ghana ṣe dá dúró, ká dá dúró bí Côte d'Ivoire ṣe dá dúró. Kílẹ̀ Yorùbá dá dúró ká regain freedom wa. We are firmly an independent sovereign nation. We are sovereign nation. Adádúró ni tẹ́lẹ̀. Ọlọ́run dẹ̀ ṣe pé yìí náà mọ̀. According to 1914 amalgamation, there's nothing like Nigeria. We have the Yoruba land, the Biafra, and the Ariwa Forum. Then, nígbà tá a ti mọ gbogbo eléyìí, tí àjọ wà papọ̀ wa kò lè pé bàbá wa Dr. Professor bàbá wa emeritus merited Professor Adébánjí Akíntóyè àti bàbá wa Dr. Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà owó bàbá dámì bàbá ní ká pín gbogbo ọmọ Yorùbá dẹ̀ fi sí wọn lẹ́nu. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ máa bá mi kọ́kọ́ sí comment section nísìnyí, ẹ máa kọ síbẹ̀ pé what we want is our freedom. What we want is freedom. We want to be out of Nigeria. Get them out, tag our international communities. Let them feel it. Bó tiẹ̀ jẹ́ pé wọ́n ti sọ̀rọ̀, wọ́n ti react sórí ọ̀rọ̀ wa. Wọ́n ní táwọn àgbààgbà wa tó bá dìde pé kílẹ̀ Yorùbá ó dá dúró páàrọ̀ ṣe tán. Ẹ má jẹ́ fi ogbó ẹnu sọ̀rọ̀. Ọmọ Yorùbá, àwọn olóṣèlú yìí, kí ló fà á tí wọ́n fi rí ilé ayé bí àwa àlọ́? Ẹ dúró ná, ṣé ní Yorùbá join politics tó bá ti lè rọ́wọ́ mú báyìí? Ṣé wọ́n máa ń fa ẹ̀jẹ̀ ara ẹ̀ kúrò? Wọ́n máa ń fà mí síbẹ̀ ni. Torí kìíní ó ti fẹ́ máa jọ pé kò ṣojú lásán mọ́. Àtòrí kánsílọ̀ àdúgbò dórí president tó bá ti lè débẹ̀ tí wọ́n ti jókòó pẹ́ń báyìí, á dàbí pé wọ́n fa gbogbo ẹ̀jẹ̀ tó wà lára wọn kúrò tẹ́lẹ̀ pé wọ́n fà mí sí. Àbẹ̀bá yín jà sí. What we want is freedom now. Yes, Bàbá mi Fẹ́mi Túkì, God bless you, sir. What we want is freedom. Enough is enough. Ó ní fídíò kan tí mo tún rí àwọn ọmọ kéékèèké abẹ́ igi ni wọ́n ti ń kọ́ wọn ní skul nílùú tó lọ́ba, tó níjòyè, tó ní president, tó ní governor, tó ní senator, tó ní house of assembly, tó ní house of rep, tó ní everything. Abẹ́ igi ni wọ́n ti ń kọ́ àwọn ọmọ níléèwé. Ohun tó ń bi ní àbí gbogbo yìí, ohun tó ń bi ní ó máa bi gbogbo ẹ̀yin fẹ́ fi àwa ọmọ Yorùbá sóko ẹrú. Ohun tó ń bi ní àbí yín, ohun tó ń bi ní ó máa bi yín, ó máa bi gbogbo ẹ̀yin tẹ́ lọ́wọ́ nínú ìyà tó ń jẹ àwa ọmọ Yorùbá yìí. Gbogbo ti jẹ́ tọlọ́run. Ẹ̀yin tẹ́ dúró sínú òkùnkùn, tẹ́ ń ta fà sínú mọ́lẹ̀. Mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ wípé bá lọ àbò ń bọ̀. Àwọn tó ṣe ju bẹ́ẹ̀ ṣe yìí lọ níjọ́ kìíní àná, inú tọ̀lá mà ti ń gbórúkọ wọn. Ẹ ti gbàgbé. Nǹkan tí gbogbo yín ṣe yìí, in the next 10 years, ẹ kọ̀ ìmájí pé bá ẹ̀yin tẹ́ ti wọ 80, 90 tí ẹ sì ń dá wà láàmú báyìí. In the next 10 years, ẹ sọ fún mi ṣé má ṣì níwà agbára ẹ mọ́. Kí wà la fẹ́ máa sọ nípa yín nígbà yẹn tí mi ò bá tẹ̀ tí wà mí rọ́ọ̀lù mi? Owó tẹ ọrọ̀ tẹ ọrọ̀ tẹ tí ń kó bọ̀ láti 1960. Ẹlòmíì nínú yín ó lówó ju Tinubu lọ. Ẹlòmíì nínú yín ó lówó owó tó ní ju tírẹ́ṣì Nàìjíríà lọ. Kẹlòmíì wà nínú ẹ̀yìn olóṣèlú yìí tó wọ́ọ̀dù $70 billion.
tó wọ̀ ti $50 billion. Ẹlòmídẹ̀ wà ní kò sí kan tó wá láyé tí ò tí rí ẹ̀jẹ̀ greediness kọ́ wà lára ẹ̀ ní. Ní ọkàn ara yín ẹ ti rò pé àwọn ọ̀rọ̀ yìí ẹ fẹ́ bílẹ̀ fáwọn ọmọ yín ẹ̀ ń tan ara yín ni. Torí pé ọ̀rọ̀ tí wéèyàn bí yín tó bá jìyà kó jọ afẹ́fẹ́ ló máa ń gbé lọ. Ẹ fi tàbáṣà pọ̀gbọ́n every year ni wọ́n rí kọ́bà owó Àbàṣà. Gbogbo àwọn owó tó lọ kó sí òkè òkun káàkiri èní yìí kọ́ ṣègbọ́dọ̀ ọdún ló ń dáwọ́ Àbàṣà padà. Tẹ̀wò black man mentality owó tó jẹ́ kí o fi develop gbogbo environment ẹ gbogbo ìlú ẹ tó ẹ kó fi tún ṣe òun jí owó yẹn òun kó lọ sókè òkun. Kí l'Àbàṣà rí owó yẹn fi ṣe? Samuel Doe ní Liberia ṣé Liberia ni àbí Sierra Leone? Samuel Doe bí Samuel Doe ṣe kówó jẹ tó kó gbogbo ẹ̀ jẹ ṣèbójú ẹ̀ lówó yẹn ẹnu ẹ̀ ò kàn. Samuel Doe wá di ẹni tí ìjọba ìlú yẹn padà ní kó fi mọ́tò wọ̀ káàkiri ìlú tẹ́bì fi bọ́ lára ẹ̀. Ẹja máa bẹ̀rù Ọlọ́run gbogbo tá a bá ń ṣe ẹ̀yin tágbára wà lọ́wọ́ yín lè ní ẹ má ṣìlò. Ẹ má ṣìlò. Ẹ̀yin tágbára wà lọ́wọ́ yín ẹ má ṣìlò. Ẹ má ṣìlò. Ẹ̀yin tágbára wà lọ́wọ́ yín ẹ má ṣìlò. Torí pé ẹ mọ ipò tẹ́ máa wà tó bá dọ̀la. Ọlọ́run nìkan ni ọba tó wà títí láéláé. Èmi ròyìn ni o, mo ti play fídíò alákọ̀ọ́kọ́ fún yín, màá play ẹlẹ́kejì fún yín sí. Kẹwàá ọmọbìnrin bó ṣe sunkún, òun tiẹ̀ send direct message sí bàbá Wọlé Ṣóyínká ni. Èmi ò mọ̀ pé bàbá bá wọn lọ nínú gbogbo òṣèlú àbí ìkọ̀kọ̀ náà tọ̀ sí mo tó rí fídíò, bóyá kí n tiẹ̀ má fi ẹ̀ fún kí n fi yẹn ṣe prógráàmù míì. Tẹwàá bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ pé fídíò yìí ti pẹ́, lóòótọ́ ó ti pẹ́ bí èyí ìbò ìbò tó yẹ kó rí bẹ́ẹ̀ ìyẹn tí mo fẹ́ pè é. Kí ló dé tí fídíò yóò fi lè? This is a primary school. Kí ẹ rí abẹ́ igi. Ẹni tó bá fẹ́ fídíò yẹn kẹ mẹ́sẹ̀gì mi máa sẹ́ndì ẹ̀ sí. This is a primary school and even a junior secondary school. Abẹ́ igi. In one of the states in northeast Nigeria. Okay? In first to know that this is. Adẹ̀bí ìjọba ń. Alright. And then this is what? This is primary 4 and 5. Let's see the job. This is primary 4 and 5. And then we go to the other classes. This is the building. This is what we have. And then we have primary 3. Imagine. Ọmọ olóṣèlú mélòó ló lè lọ sí ìlú báyìí? Ó mà ṣe o. Ìyá mi Adétóun mo kí yín mà, mọ́mí ó tójọ́ mẹ́ta tí mo rọ́wọ́ yín o, ó tójọ́ mẹ́ta o mọ́mí, ó tójọ́ mẹ́ta o. Now, ẹ jẹ́ tún play fídíò kan fún wa. Mo fẹ́ play fídíò kan fún wa. Mo fẹ́ jẹ́ kí a wò. Mọ́mí ẹ jẹ́ bá mi pàtẹ́wọ́ fún Tinubu. Èmi ò pàtẹ́wọ́ fún Tinubu, kò ní dáa fún Tinubu torí ó fìyà jẹ wá. Ẹ pàtẹ́wọ́ fún Tinubu. Èmi ò kò sí ìṣẹ́ mi máa pa. A rí ọyàn tí wọn ò rí rí jọ ti bí wọn wá rí. Èmi ò pàtẹ́wọ́. Mọ́mí ẹ jẹ́ bá mi pàtẹ́wọ́ fún Tinubu. Èmi ò pàtẹ́wọ́ fún Tinubu, kò ní dáa fún Tinubu torí ó fìyà jẹ wá. Ẹ pàtẹ́wọ́ fún Tinubu. Èmi ò kò sí ìṣẹ́ mi máa pa. A rí ọyàn tí wọn ò rí rí jọ ti bí wọn wá rí.
èmi ò pàtẹ́wọ́ fún wọn kò tiẹ̀ mi tiẹ̀ fẹ́ gbọ́rọ̀ wọn sétí. mọ́mí ẹ gbogbo ẹ máa dá a mà ẹ má. mọ́mí ẹ káàárọ̀ mà. àrẹ ẹ káàárọ̀. ẹ jọ kí ló kàn yín mà. orúkọ mi ni Àṣàbí. mọ́mí ẹ jẹ́ bá mi pàtẹ́wọ́ fún Tinubu. èmi ò pàtẹ́wọ́ fún Tinubu kò ní dáa fún Tinubu tó ló fìyà jẹ wá. ẹ pàtẹ́wọ́ fún Tinubu. èmi ò kò sí ìtẹ́mi máa pàtẹ́wọ́ fún àfi tó bá sọ̀lù dẹ̀rọ̀ ọmọ wo jẹun Kánú. mọ́mí ṣé ìlú Ilé ni. ìlú Ilé o. ìlú Ilé ṣé dáwọ́ mọ́tò lè yí wọn sí. ìlú Ilé o ike wa ti di 2000 pàtẹ́wọ́ fún o n ò pàtẹ́ fún Tinubu mi ò pàtẹ́wọ́ fún Tinubu o rárá mi ò pàtẹ́wọ́ fún àfi kí wọ́n bá sọ̀lù ìdẹ̀rọ̀ ara nàràlù ọlọ́mọ méjì bọ́ọ̀tì kò sọ́kọ kò sálè wọn ò ṣàánú wa wà dẹ̀ dìde àdìbò fún wọn àdìbò tán wọn wá ń ṣe ẹlẹ́yà gbogbo eléyìí ráìsì ó di 3000 ike ẹ̀wà 2000 ike gàrí 15 èlùbọ̀ 15 èmi ò látẹ̀wọ́ kan máa pa fún Tinubu ọmọ 9 àná ni wọ́n tún káwọn kan wá bá mi ṣé mo kó gbogbo wọn wá sí tòkù èmi ò pàtẹ́wọ́ fún Tinubu ẹ wò ẹ má tẹ̀ sọ̀rọ̀ Tinubu létí tèmi. mọ́mí nínú báàgì gẹ̀ẹ́sì kan àti Tinubu ta lè máa mú. èmi kẹ̀ ráìsì bẹ́ẹ̀ ni wọ́n bá gbé ráìsì wá. ráìsì máa mú kò mú Tinubu sẹ́ẹ̀ mi ò mú Tinubu gbogbo ìlú ẹ̀ kan wọ́n fi ń ṣe pé ìràgbìjì tí Tinubu ti wá tó gbọ́mọ ràgbìjì inú wọn ò dùn sí nílùú ẹ̀ èmi ò ìwòwò gbogbo ọdún òrìṣà ló wà ń ta ìwọ̀n pa owó máa gbàlejò Tinubu máa gbàlejò Dàpọ̀ máa gbàlejò Tinubu ní Dàpọ̀ ní ká máa pè nígbà bá ń fa àwọn méjèèjì bá ń fa àwọn lọ́nà lọ́wọ́ àwẹ̀ ló ń bọ̀ yìí gbogbo tó fẹ́ gbàwẹ̀ á fún àwọn lẹ́gbàrún malẹ̀ lọ́wọ́ òdi aṣọ la máa wọ̀ wá pẹ̀lú níkà wọ́n á rí ọyàn tí wọn ò rí níjọ́ ti bí wọn wá rí èmi ò pàtẹ́wọ́ fún wọn kò tiẹ̀ mi tiẹ̀ fẹ́ gbọ́rọ̀ wọn sétí. mọ́mí ẹ gbogbo ẹ máa dá a mà ẹ má. ẹ ti gbọ́ nǹkan tí ìyá ẹ̀ ń sọ mo tún máa pílẹ̀ ẹ̀yọ̀ kan sí fún yín. ẹ káàárọ̀. ẹ jọ kí ló kàn yín mà. orúkọ mi Fúnláyọ̀. ẹ jọ ọjà abúlé wa yìí. Ìtòkù náà ni. Ìtòkù ẹ ló bá mi pàtẹ́wọ́ mẹ́ta fún Tinubu. Ọlọ́run ní jẹ́ta ni kó pàtẹ́wọ́ fún Tinubu Ọlọ́run má jẹ́ rí láyé mi Ọlọ́run má jẹ́ rí mi ò jẹun àárọ̀ fi pàtẹ́wọ́ Tinubu kọ́ tinú odò ni fi pàtẹ́wọ́ fún Tinubu Ọlọ́run má jẹ́ rí láyé mi Ọlọ́run má jẹ́ pàdé àgbà kó mi ní rírú ẹ̀ láyé mi. mọ́mí kí ló tẹ̀ ẹ́ lè pàtẹ́wọ́. mi ò lè pàtẹ́wọ́ fún Tinubu o ọmọ 4 mo bí ráìsì 25 ike kan òyò wa àti bàbá àti ìyá wa ike kan òyò wa dẹ̀rán 3000 naira gàrí kóńgò kan òyò wa 1000 naira ṣé Tinubu ra rú ẹ̀ láyé ẹ já bá wọn sọ̀rọ̀ Ọlọ́run ní jẹ́ kẹ́mi pàtẹ́wọ́ fún Tinubu o. mọ́mí nínú ráìsì kan báàgì ráìsì kan àti Tinubu ta lè máa mú. máa mú báàgì ráìsì kan máa fi Tinubu lẹ̀ èmi ò bínú sí Tinubu mi ní tó ṣe ò dáa o ó kù ó kọ lọ́hùn kí n tèmi láti mú Tinubu ṣóore ló ṣe mí ni òṣìṣẹ́ dàbí ọ̀lẹ ṣóore ló ṣe mí àpò tùràrí tí mò ń ta yìí mo ra 10,000 tẹ́lẹ̀ lásìkò Tinubu ó di 100,000 150,000 mi lè pàtẹ́wọ́ fún Tinubu o à ń jẹun alẹ́ mọ́ tá a bá ti jẹ tààrọ̀ ó dẹ̀ dijọ́ kejì a kì í jẹun alẹ́ mọ́ kò sóúnjẹ alẹ́ mọ́ gbogbo ọmọ ti rù èmi ò lè pàtẹ́wọ́ fún Tinubu o. ẹ ṣe wà thank you ma. tí n bá gbórúkọ Sunday Igboho àyà mi ò tó jáde kò sí nǹkan kan òtútù ó mú mi pẹ̀lú. òtútù ti mú ẹ ọ wá parọ́ pé òrírò ẹ̀rí kọ́. látijọ́ tí wọ́n ti bí mi rírò ẹ̀ rí níjọ́ tí mo gbọ́ pé Sunday Igboho ń tún lọ Ògùn State báyìí níjọ́ náà mi ò lè sùn. ẹ lọ níṣẹ́ ọlọ́sí ọmú. Láàúlá bitter tea ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún àti ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa Láàúlá bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni Láàúlá
Herbal bitter tea yóò bá wà yá àjà ìṣòro ara ríro ńkọ́ láàólá bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi láàólá bitter tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn WhatsApp numbers yìí +447-4245-27137 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026. tẹ́nà ọba yorùbá ò bá ti jọ ẹnu yorùbá ò lè jọ ẹ má fọ́n ta lọ́rọ̀ sọ kọ́ má ba mọ̀dé abájọ wa ẹ̀tàn náà fi gbà ṣẹ̀ṣẹ̀ lọ́wọ́ wa òye wa níṣẹ́ náà brain wash wa torí tó bá dìgbà kan fẹ́ mú wa náà ṣe gbà ṣẹ̀ṣẹ̀ lọ́wọ́ wa yorùbá ẹ ti